Èmi àti Àmọ̀pé padà di ọ̀rẹ́ àtàtà bí a ṣe ń tọ ọ̀nà jàlú lọ sí ìṣòkun. Ó yà mí lẹ́nu bí ó ṣe jẹ́ ẹni tó lè túra ká bẹ́ẹ̀ sí ṣọ̀bọ̀rọ̀ tí àwọn ará Ìpànrí ìbílẹ̀ kì í fojú wò bí èèyàn rárá. Òun kì í tún wá ṣe ará Ìpànrí ìbílẹ̀ lásán, kì í ṣe ọmọ ọlọ́lá nìkan, ọmọ ilé oyè sàn ni. Agboolé òde tó ti wá yìí kì í ṣe agboolé yẹpẹrẹ nípànrí ìbílẹ̀. Ọ̀kan nínú àwọn agboolé méje Ìpànrí ìbílẹ̀ tó jẹ́ pé obìnrin ní jẹ́ olú ilé wọn ni. Ibẹ̀ nìkan sì ni ìyálòde Ìpànrí ìbílẹ̀ tí jáde. Abẹ́ wọn ni gbogbo àkóso ọjà tí yóò bá jáde láti Ìpànrí ìbílẹ̀ lọ sí ibikíbi nípànrí ọ̀rá wà. Bí irú ẹni bẹ́ẹ̀ bá wá ń bá èmi ṣọ̀bọ̀rọ̀ tó fi díẹ̀ yàtọ̀ sẹ́rú sọ̀rọ̀ bí ẹni pé irọ́ ni wá, dájúdájú àrà ọ̀tọ̀ ni nínú gbogbo ẹni tí Ọlọ́run dá sí Ìpànrí ọ̀rá. Àṣé ọ̀nà ìṣòkun sì jìnnà tèmi ò mọ̀. Àṣé nítorí mo kéré nígbà náà ló jẹ́ kó dàbí ẹni pé ọ̀nà òun ò jìnnà mọ́ lójú mi. Lẹ́yìn ọjọ́ tí a sọ̀rọ̀ ogun mọ́nàmí yìí, odidi ọ̀sẹ̀ kan la padà ṣe lójú ọ̀nà ìṣòkun. Òru la padà fi wọ ìṣòkun. Bí a bá rìn bí a ṣe ń rìn yìí, dájúdájú a ó padà dé Ìpànrí ọ̀rá bákan. Ṣùgbọ́n mo fẹ́ dé ilé àrè tí aṣọ tó wà ní ìṣòkun. Mo fẹ́ rí ọkùnrin tó ní ilé àrè náà. Ìyẹn ẹni tí mo dẹ́tí sí ọ̀rọ̀ wọn àti bàbá mi níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ogun tí yóò ṣẹlẹ̀ nípànrí. Ohun tí n ò wá mọ̀ ni bóyá ilé àrè náà ṣì wà níbẹ̀. N ò sì mọ̀ bóyá òun fúnra rẹ̀ dalẹ̀ bàbá mi. Mo mọ̀ dájú pé ohun awo lòun àti bàbá mi lò fún ara wọn lọ́jọ́sí. Èyí tó fi hàn pé àwọn méjèèjì jọ wà nínú awo kan tí wọ́n fi jọ mọ ohun náà. Ohun awo yìí gan-an ni mo wá fẹ́ fi kàn sí bí ọmọ awo kan náà. Òun náà ni mo sì fẹ́ fi wọlé sí i lára. Mo fojú sọ́nà títí tí mo fi já sí ẹnu ọ̀nà ilé àrè yìí. Mo rí aṣọ oríṣiríṣi tí wọ́n rán mọ́ ara wọn tí wọ́n sì kàn mọ́ odi tó yí ilé yìí ká. Bí mo ti ṣe rí ògiri tó rorò ni mo ti mọ̀ pé mo dé etí aṣọ. Àwọn ẹ̀ṣọ́ ilé àrè yìí sáré wá pàdé wa. Gbogbo tí wọ́n sì ń béèrè pé kí la fẹ́. N ò sọ nǹkan míì ju pé mo fẹ́ rí ẹni tó ní ilé àrè náà lọ. Àwọn ẹ̀ṣọ́ yìí béèrè pé níbo ni mo ti wá àti pé ṣé onílé àrè náà ń retí mi ti tẹ́lẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni ó ń retí mi. Kí wọ́n sọ fún un pé ará Ìpànrí àṣẹ tó ń ta ọjà ìmọ̀ ló wá wá. Bí mo ṣe wí bẹ́ẹ̀ tán ní ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ yìí tó dàbí olórí wọn ti dìde sí wa. Kò dá sí wa gbogbo tí à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ o. Bó ṣe gbọ́ ọjà ìmọ̀ ló dìde. Ìdìde rẹ̀ yìí fi hàn pé ohun tí bàbá mi lò ní nǹkan bí ọdún 10 sẹ́yìn sì nítumọ̀ tó wo láàrin yìí. Ó súnmọ́ wa, ó sì béèrè lọ́wọ́ mi pé ará Ìpànrí àṣẹ tó ń ta ọjà ìmọ̀ tàbí tó ń rà á. Ọ̀rọ̀ òun fẹ́ dàrú mọ́ mi lójú. Mo rí i pé ó ṣeé ṣe kó jẹ́ pé mo ṣi ọ̀rọ̀ náà sọ. Mo yí i padà mo ní ará Ìpànrí àṣẹ tó ń ra ọjà ìmọ̀. Ni arákùnrin náà bá ní kí èmi àti arábìnrin tá a jọ wá tẹ̀lé òun. Ó mú wa lọ sí abẹ́ òrùlé kan tó dá wa jòkó sí. Ó ní òun fẹ́ lọ pe onílé àrè náà wá fún wa. Àwọn ẹ̀ṣọ́ tí wọ́n ń ṣọ́ wa níbi tó mú wa lọ yìí lé lọ́gọ́ta. Ara mi ò balẹ̀ rárá. Ara ń fún mi pé ó ṣeé ṣe kí nǹkan yíwọ́. Àmọ̀pé ń béèrè lọ́wọ́ mi pé irú ọjà wo lọ́jà ìmọ̀. Mo fẹ̀rín bojú kó má bàa mọ̀ pé ẹ̀rù ń bà mí. Mo rọra sọ kẹ́jẹ́kẹ́jẹ́ sí i létí pé kò sí ohun tó ń jẹ́ ọjà ìmọ̀. Ohun tí èmi àti ẹni tó ní ilé àrè náà kan fi máa ń bá ara wa ṣeré ni. Àmọ̀pé gbé ẹ̀rín. Ó ní ìwọ àti ẹni tó ní irú ilé àrè yìí jọ ń ṣeré.
yé parọ́. Mo ní, ó mà ti wá rò mí pin tán yányán o. Ṣó rò pé mo lè níláárí débi tí n ó yan irú ẹni bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ ni? Àmọ́ pé tún gbé ẹ̀rín. Ó rọra sọ̀rọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ sí mi létí pé, èyí à ń sọdùn, ṣó ló kíní àrá rẹ̀ hùn ká fi oúnjẹ kókó ní bí kọ̀rẹ́ rẹ̀ ọlọ́lá tó dé. Mo wò ó tìyanu. Òun sì ń wò mí tẹ̀ríntẹ̀rín lójú ẹ̀ bó ṣe ń sọ pé mẹ́kẹ́ni. Ó ń yà mí lẹ́nu bí ẹ̀rù ò ṣe bà á rárá pẹ̀lú ogúnlọ́gọ̀ ẹ̀ṣọ́ tó jọ bí ẹni pé wọ́n ń ṣọ́ wa. Ọkàn rẹ̀ balẹ̀ nínú mi kọjá kò sí nǹkan. Bẹ́ẹ̀ ẹ̀rù sì ti ń ba èmi díẹ̀díẹ̀ torí n ò mọ ohun tí àwọn ọkùnrin wọ̀nyí gan ti jẹ tẹ́lẹ̀ ẹkùn. Èyí ni mò ń rò lọ́wọ́ tí ọkùnrin tó dá wa jòkó fi padà dé pẹ̀lú ẹni tó ní ilé àrè yìí. Ọkùnrin tí bàbá mi pàdé lọ́dún 10 sẹ́yìn yìí gan-an ni. Ó ní, "Ogbó arákùnrin wọn ló fẹ́ rí mi." Mo ní, "Bẹ́ẹ̀ ni." Ó ní, "Kí ló bá wá gan?" Mo ní, "Ọjà ìmọ̀ ni mo wá rà ní Ìṣòkùn." Ọkùnrin onílé àrè yìí àti ẹ̀ṣọ́ tó lọ mú un wá wojú ara wọn. Ẹ̀ṣọ́ yìí ní, "Ó ṣe wí náà nù." Olórí ilé àrè yìí bá tún kọjú sí mi. Ó sì náwó bí ẹni pé ó ń retí pé kí n kó nǹkan kan lé e lọ́wọ́. Mo rántí dáadáa pé bàbá mi kó ọmọ ayò 7 lé e lọ́wọ́ lọ́jọ́ náà. Lèmi náà bá kó ọmọ ayò 7 jáde, mo sì kó o lé e lọ́wọ́. Ó ní, "Kí ni ìdúró wọn?" Mo ní, 3 òró, 4 èbú, èkejì òró ni tèmi. Arákùnrin tẹjúmọ́ mi kókó bó ṣe ń bá ẹ̀ṣọ́ tó mú mi wá yìí sọ̀rọ̀. Ó ní, "Ẹ lọ pèsè ilé ọ̀tọ̀ fún wọn." Ilé kan náà tí wọ́n fún èmi àti bàbá mi gan-an ni wọ́n kó wa lọ. Irú oúnjẹ tí wọ́n gbé wá fún wa nígbà náà gan-an ni wọ́n tún gbé wá. Nígbà tó kù èmi àti Àmọ̀pé nínú ilé, ló bá tún bẹ̀rẹ̀ àwàdà rẹ̀. Orí ìkúnlẹ̀ ló bọ́ sí. Ni mo bá ń gbọ́, "Bàbá o, oògùn abẹ́nú gọ̀ǹgọ̀. Ìyẹn ni pé ẹmọ ilé yìí là ń jìyà bọ̀ látàpọ́ndú." Níṣe ni mo bú sẹ́rìn-ín. Mo mọ ohun tó fà á tí gbogbo ìwà rẹ̀ ṣe máa ń pa mí lẹ́rìn-ín. Bóyá nítorí pé a kì í rí irú ìwà àṣà báyìí lára àwọn ọmọ ọlọ́lá ìpọ́nrí sì ni. N ò lè jẹun tí wọ́n gbé wá torí ara ń fu mí sí wọn. Ara mi ò balẹ̀ rárá. Mò ń wo ẹnu ọ̀nà àti ibi fèrèsé lẹ́ẹ̀mẹwàá bí ẹni pé ẹnìkan lè gbabẹ̀ já wọlé wá ṣe wá ní jàǹbá. Àmọ̀pé jẹun ní tiẹ̀ o. Àní ọkàn rẹ̀ balẹ̀ kọjá kàá sí nǹkan. Nígbà tó yá, òun fúnra rẹ̀ ṣàkíyèsí pé ara mi ò lélẹ̀. Ó béèrè pé kí ló ń ṣẹlẹ̀. Mo ní kò sí nǹkan kan. Ó ní kí n wá jókòó ti òun lórí ibùsùn. Mo sì lọ jókòó tì í. Ó béèrè pé ṣé àwọn èèyàn wọ̀nyí lè ṣe wá ní jàǹbá ni. Mo ní ẹ̀mí wọn ò gbé. Ó ní, "Kí ló wá ń bà ọ́ lẹ́rù?" Mo ní kò sí ohun tó ń bà mí lẹ́rù. Ó ní, "Bó bá jẹ́ bẹ́ẹ̀, kí n má dìde lórí ibùsùn yìí kájọ máa sọ̀rọ̀." A sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí n ò tiẹ̀ lè sọ pàtó kókó ń tà ń sọ gan-an tó nítumọ̀ sí wa. Nígbà tó yá, ara mi balẹ̀ pátápátá débi pé n ò tiẹ̀ rántí láti ṣọ́ra mọ́. Ọ̀rọ̀ tá à ń sọ ti wọ̀ mí lára. Bí aré, ọwọ́ bẹ̀rẹ̀ sí í kan ọwọ́, ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí í kan ẹsẹ̀. Iná fìtílà kú. A ò sì mọ ohun tá a jọ ń ṣe mọ́ àfìgbà tá a jọ jẹ́ dòdò ìmọ̀ tí múnú ẹni dùn látàbẹ́ ìdodo. Ọ̀kan nínú ohun tó lágbára jùlọ fún obìnrin ìpọ̀nrí láti mójútó ni ìbálé wọn. Mo mọ èyí dáadáa kí n tó kúrò nípọ̀nrí ìbílẹ̀. Kò sí ọkùnrin tó fẹ́ fẹ́ obìnrin tí ọkùnrin míì ti bàlé. Bẹ́ẹ̀ èmi lọkùnrin àkọ́kọ́ tí yóò bàlé Àmọ̀pé. Èmi ni mo gba ìbálé ẹ̀. Ẹ̀rù bẹ̀rẹ̀ sí í bà mí pé mo ba ayé ẹ̀ jẹ́. Gbogbo ohun tí mo fi pamọ́ nípa ara mi ni mo bẹ̀rẹ̀ sí í kà bòròbòrò. Mo ní, "Ọmọọba nìyá mi nípọ̀nrí ìbílẹ̀. Adébísí Àkànkẹ́rin. Kò sóhun tí ó ṣẹlẹ̀ sí ọ tí wọn ò ní lè dáàbò bọ́ bí a bá fi lè dé òkè ọba nípọ̀nrí ìbílẹ̀. Gbogbo ohun tó o bá fẹ́ ni wọ́n ṣe. Wọ́n yọjú sí bàbá rẹ̀. Wọ́n lọ mọ àwọn ẹbí rẹ̀." Ṣùgbọ́n gbogbo tí mò ń sọ̀rọ̀ bí ẹni tí ọkàn rẹ̀ ò balẹ̀ yìí, níṣe l'Àmọ̀pé ń wò mí bí ó ṣe ń rẹ́rìn-ín músẹ́ sí mi. Mo ní, "Ṣé ẹ̀rù ò bá ọ ni?" Ó ní, "Ẹ̀rù ẹ̀wẹ̀. Èyí pè mí ju àgbéntírí lọ." Ọ̀kan nínú àṣà ìpọ̀nrí làgbéntírí tàbí ìyàwó àfipágbé.
gẹ́gẹ́ bí obìnrin ṣe ń sáré pé kóun má pàdánù ìbálé òun sọ́wọ́ ọkùnrin tí kìí ṣe ọkọ òun ló gbọ́dọ̀ máa bẹ̀rù pé kí àwọn òbí rẹ̀ má gbà láti fi fẹ́ni tí kò fẹ́ràn gẹ́gẹ́ bí ọkọ. Bí àwọn òbí rẹ̀ bá fi gba ẹnìkan ní àna wọn, tí onítọ̀hún àti agboolé rẹ̀ san gbogbo ẹ̀jẹ́ tí ọkọ ìyàwó ń san lórí ọmọ, tí àwọn òbí rẹ̀ sì gbà á, ṣùgbọ́n tí ọmọ fúnra rẹ̀ ń kọ̀ jálẹ̀ pé òun ò fẹ́ onítọ̀hún, àwọn òbí rẹ̀ lè ṣe ìgbéyàwó àgbéǹtiri fún un. Fúnra àwọn òbí ọmọ náà ni wọ́n ò rán an níṣẹ́ dé tòrutòru níbi tí àwọn ẹbí ọkọ rẹ̀ ti ń dúró dè é. Àwọn ẹbí ọkọ ó jí gbé lọ sílé ọkọ rẹ̀, níbi tí géńdé ọkùnrin 2 tàbí 3 ó ti dì í mú mọ́lẹ̀ fún ọkọ rẹ̀ láti jábàálẹ̀ ẹ̀ tipátipá. Àárọ̀ ọjọ́ kejì ni wọ́n ó ṣẹ̀ṣẹ̀ máa kó ẹrù ìyàwó lọ sílé ọkọ. Lábẹ́ òfin, obìnrin yìí ti dìyàwó ẹni tó jábàálẹ̀ ẹ̀ yìí, kò sì sọ́kùnrin kan tí yóò fẹ́ fẹ́ ẹ ju ẹni tó jábàálẹ̀ ẹ̀ lọ. Èyí níyàwó àgbéǹtírí. Wọ́n máa ń fi dáyà já ọmọbìnrin yòówù tí ò bá fẹ́ gba ọkùnrin tí àwọn òbí rẹ̀ bá fẹ́ fún un ni. Àwọn ọmọ ọlọ́lá ló máa ń sábà ṣẹlẹ̀ sí jùlọ, torí kí wọ́n tó bí wọn rárá ni wọ́n ti máa ń yan ẹni tí wọ́n ò fẹ́ fún wọn. Ṣùgbọ́n èyí ò túmọ̀ sí pé kì í ṣẹlẹ̀ sáwọn ọmọ aláìní náà o. Òfin ìpìlẹ̀ títọ́ bá ti joyè ìpàrí fọwọ́ sí ni òfin àgbéǹtírí. Mo rò ó wò pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti lédè láti fi fún ẹnìkan lágbéǹtírí. Mo ní, àfi bí gbogbo wọn ò bá kú lókù, wọn ò tiẹ̀ fẹ́ mọyé wọn. Ẹnikẹ́ni tí ò bá fọwọ́ kàn lójú ayé mi ò wọlẹ̀ lóòrò ni. Wọn ò bá àpógún, wọn ò bá àpégbà, wọn ò bá àpẹ́gbẹ̀ ẹgbẹ̀rún. Igbe rárá ni wọ́n máa kéré ọ̀dọ̀ Elédùà tó dá wọn sáyé. Lọ fi ọkàn rẹ balẹ̀. Lọ fi ọkàn rẹ balẹ̀ tí mo wí gbẹ̀yìn yìí ni mo fẹ́ sọ tí mo fi wò ó. Àmọ̀ pé ti sùn lọ. Mò ń wo ìlà ẹ̀kẹ́ ẹ̀ tínrín bó ṣe dúró léńté lórí ẹ̀kẹ́ ẹ̀. Mò ń wo ojú ẹ̀ tó padé. Gbogbo ohun tó wà lára rẹ̀ sì ń wù mí gidigbe. Mo mọ̀gbà tí mo bẹ̀rẹ̀ sí ronú ìgbésí ayé ìdùnnú pẹ̀lú ẹ̀. Mo ń rò ó pé a ó jọ máa gbé nípọ̀nrí ìbílẹ̀ tàbí ká bẹ̀rẹ̀ ayé tuntun níṣokùn níbí. Yóò bímọ fún mi. Mo sì bẹ̀rẹ̀ sí kọ́ ọmọ mi láwọn oríṣiríṣi ẹ̀kọ́ tí bàbá mi kọ́ mi. Mo bẹ̀rẹ̀ sí tọ́jú ìyàwó mi. Mo kó àwọn ọmọ mi lọ bá ìyá mi nípọ̀nrí ìbílẹ̀. Mo fi ìyá mi hàn wọ́n lókè ọba. Gbogbo ohun tí mò ń rò rèé tí mo fi gbàgbé sùn lọ. Ohun tí mò ń rò yìí gan-an náà ni mo sì fi lálàá. Lójijì lẹ́nìkan da omi tútù sí mi lójú. Nígbà tí n ó sì lajú, mo bá ara mi nínú igbó kìjikìji tí wọ́n dè mí mọ́gi lóòró. Wọ́n gbé ìlẹ̀kẹ̀ ṣẹ̀gí kan kọ́ mi lọ́rùn. Bó tilẹ̀ jẹ́ pé ìlẹ̀kẹ̀ ọrùn lásán ni, ìlẹ̀kẹ̀ tá à ń wí yìí wúwo rinrin bí ẹrù èèyàn 2. Ó dájú pé kì í ṣe ìlẹ̀kẹ̀ lásán. Ìlẹ̀kẹ̀ tí wọ́n ti rẹ lóògùn burúkú ni. Àwọn ẹ̀ṣọ́ yí mi ká kìtìkìtì. Bẹ́ẹ̀ ni mo rí oríṣiríṣi irin tí wọ́n kó sínú iná àrò tí wọ́n dá sẹ́gbẹ̀ẹ́ kan. Ta ló rán ọ wá? Ohùn tí mo gbọ́ rèé láti ẹ̀yìn mi. Ohùn ẹni tó ní ilé àrè gan rèé. Ó dá mi lójú n ò lè ṣì í mú. Ta ló rán ọ wá?